بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله حمدي وشكري في كل خير وشر، ربي أصلي أسلم دوما على نور صدري، ميلادنا من كريم الشيخ بل كبير، زد والدي يا إلهي عيش مماتا بخير. لله حمدي وشكري في كل خير وشر، ربي أصلي أسلم دوما على نور صدري، ميلادنا من كريم الشيخ بل كبير، زد والدي يا إلهي عيش مماتا بخير. kí ọlọ́wọ́n ọba Allah kó má ṣe ìbá wa ṣe bẹ́ẹ̀ fún àwọn bàbá àti àwọn màmá tí a tara wọn jáde. Aminu ya Allah. àwọn kí gbogbo wa lọ́kùnrin wa lóbìnrin wa. Salamun alaykum sunnatun nabawiyyatun. a kí àwọn ọmọdé a sì kí àwọn àgbàlagbà wa. Sunnatun nabawiyyatun ijabatun faridun ala kulli muslimin, ijabatun faridun ala kulli muslimin. àwọn ń tọrọ àlékún ìkẹ́ Ọlọ́run àlékún ìkẹ́ Ọlọ́run fún ànábì wa Muhammadu. Sallallahu alayhi wa sallam. a sì wá tọrọ ẹ̀bẹ̀ bákan náà fún àwọn sọ̀hábà rẹ̀, àwọn ìyàwó, àwọn ọmọ, àwọn aráalé, àwọn ẹni tó tẹ̀lé wọn àti gbogbo ẹni tí wọ́n tún máa tọpasẹ̀ wọn títí di ọjọ́ kẹyìn. Sallallahu alayhi wa sallam. àwa kí Ọlọ́run ọba tí kíkí tọ́ sí. Allahu akbar. a gbé gbogbo títóbi fún Ọlọ́run ọba Allah. Allahu akbar. ọba tó ṣe wípé oore rẹ̀ nínú ayé wa a lè kà kò ló ń kà. a dá ọpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún Ọlọ́run ọba náà. Alhamdulillah. nítorí pé òun ló lọ́pẹ́. Alhamdulillahi. gbogbo ọpẹ́ tá a bá ń lọ dá fún nǹkan míì àbòsí ni. Alhamdulillahi rabbil alamin. òun lọ́pẹ́ tọ́ sí, ó sì jẹ́ ó yé wa bẹ́ẹ̀ nínú al-Qur'an al-Karim suratul Fatiha. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Ọlọ́run ọba ní gbogbo ọpẹ́ tèmi Ọlọ́run ọba ní í ṣe. Alhamdulillahi rabbil alamin. nítorí pé òun lòun ṣẹ̀dá gbogbo wa pátá yẹn, gbogbo ẹ̀dá òun lòun dá wọn. Alhamdulillahi rabbil alamin. ẹ̀rí àwọn ọmọ ẹ̀dá èèyàn àgbáyé kan la wà yìí. Allah. àwọn àǹjẹ̀nú táwọ̀ lè fojú rí àgbáyé kan làgbáyé wọn. àwọn ẹyẹ tí ń fò ní sánmà álámù kan ni. Allah. àwọn ẹja inú omi álámù kan ni. gbogbo ẹ̀dá tí ń bẹ nínú sánmà àgbáyé kan ni wọ́n wà. gbogbo nǹkan tí ń bẹ lábílẹ̀ àgbáyé kan ni wọ́n wà. lọ́lọ́run ọba ò fi gbé wá ní Rabbil Alamin, ṣùgbọ́n ó pé Alhamdulillahi rabbil alamin. ó ní òun lọ́ba gbogbo àwọn àgbáyé pátáyányá. Ar-Rahmanir Rahim.
ọlọ́run ọba ò wá gbàgbé ẹnìkan ìwà ń gbọ́ ti gbogbo wa láyé. Ar-Rahmanir Rahim. Gbígbọ́ tí ń gbọ́ ti gbogbo wa tí ń kẹ́ gbogbo wa náà ní fi ń jẹ́ Ar-Rahman. Ar-Rahmanir Rahim. Ar-Rahmanir Rahim. Ọba àjọkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run náà ni àwọn àgbàlagbà fi máa ń pè ọlọ́run tí ń gbọ́ tẹranko igbó. Ẹranko igbó. Ṣóun ló ń gbọ́ tẹjanú omi. Tẹjanú omi. Ṣóun ló ń gbọ́ tẹyẹ ní sàmà. Wá gbọ́ta wá má gbọ́ta lọ́rọ̀ sọ. Ọlọ́run tí ń gbọ́ tẹranko igbó. Ṣóun ló ń gbọ́ tẹjanú omi. Ṣóun ló ń gbọ́ tẹyẹ ní sàmà. Wá gbọ́ta wá má gbọ́ta lọ́rọ̀ sọ. Gbogbo wa lọ́wọ́n ọba kẹ́ láyé. Ó sì tọ́ ọlọ́wọ́n ọba kẹ́ ọ. Ó sì tọ́ ọlọ́wọ́n ọba kẹ́ ọ. Ar-Rahim, Ar-Rahmanir Rahim. Àwọn tí ọlọ́wọ́n bá wá ń kẹ́ láyé yìí ìran mẹ́ta ni wá. Àwọn kan wà wọn ò tiẹ̀ gbà pé ọlọ́wọ́n ọba ń bẹ rárá, wọn ò mọ ọlọ́run. Àwọn kan wà wọ́n mọ ọlọ́run, wọ́n gbà wípé ọlọ́run ọba wà. Àwọn eléyìí wá pín sí méjì. Àwọn kan wà nínú wọn ìjọsìn. Báwo la ṣe gbà máa jọ́sìn fún ọlọ́run? Ọ̀nà wo la gbà máa sìn? Ẹ̀sìn wo ló yẹ ká ṣe kò dàrú mọ́ wọn lọ́wọ́? Àwọn kejì tí wọ́n ń jẹ́ kẹta, àwọn ọ̀nà wo la gbà máa jọ́sìn fún ọlọ́run? Ẹ̀sìn wo ló yẹ á ṣe? Ìyẹn ló dàrú mọ́ wọn lọ́wọ́. Ṣùgbọ́n gbogbo wa yìí náà ni ọlọ́run ọbọ̀ kẹ́ láyé ní fi ń jẹ́ Ar-Rahman. Tó bá wá di gbangba àlìkìyámà ọlọ́run ọbọ̀ wa lórúkọ kejì ní wa lórí. Ar-Rahim. Yóò wá máa ṣàwákẹ́. Ar-Rahmanir Rahim. Àwọn tí ọlọ́run ọbọ̀ wa kẹ́ lọ́jọ́ náà kí ọlọ́run ọba kó má ṣe ìkẹ́ mi àti yín mọ́ wọn. Aminu ya Allah. Aminu ya Allah. Ẹ̀bẹ̀ tó yá máa bẹ ọlọ́run ọba nìyẹn nítorí pé níjọ́ náà ọjọ́ kẹyìn ọjọ́ ìṣirò níjọ́ náà kò ní sí ọba kan àyàfi ọlọ́run ló fi ní Maliki Yawmiddin. Maliki Yawmiddin. Ọlọ́run ọba ó ní òun lọ́ba lọ́jọ́ ẹ̀san kò ní sí ọba kan àyàfi òun. Maliki Yawmiddin. Kò ní sí aláṣẹ kan àfi òun. Kò ní sí olówó, kò ní sí ọlọ́lá, kò ní sóníyì, kò ní sónípò, kò ní sálágbára àyàfi òun ọlọ́run ọba Allah. Maliki Yawmiddin. Ọjọ́ tí kò ní sẹ́bí tí kò ní sí ara. Maliki Yawmiddin. Kò ní sí ìyàwó mi ní, ọmọ mi ní, ọkọ mi ní, níbo ló ti rántí? Maliki Yawmiddin. Kí ọlọ́run ọba kó lẹ̀ ní àti yín lọ́jọ́ náà o. Maliki Yawmiddin. Ìdí nìyẹn tí àwa mùsùlùmí a fi jupájú sẹ́lẹ̀ fún ọlọ́run ọba Allah. Tá a fi máa ń wá ṣe àdéhùn kan. Àdéhùn yẹn ǹjẹ́ gbogbo wa là ń múṣẹ? Ǹjẹ́ gbogbo wa là ń tẹ̀lé? A máa ń sọ lójoojúmọ́ nínú ìrun wa wípé iyyaka na'budu. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Wípé ọlọ́run ọba wa o. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ìwọ la ó máa sìn o, ìwọ la ó máa sìn, ìwọ la sì máa mú láláràn ṣe. Àní ṣìnà, àní lọ bòmí, àní ságbà bòmí lọ ọ̀dọ̀ rẹ ọlọ́run ọba àlá láàmà sáwa. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ìbéèrè wa ni ǹjẹ́ ó rí bẹ́ẹ̀ lọ́dọ̀ èmi àti ẹ?
إياك نعبد وإياك نستعين. mélòó mélòó gbà tá a ti gbàgbé ọlọ́run tá a gbọ́kàn lẹ́dàá mélòó mélòó gbà tá a ti ń lọlé àfà àlùfáà mélòó mélòó gbà tá a ti ń lọlé adáhùn ṣe. إياك نعبد وإياك نستعين. a fẹ́ dáwọ́lé nǹkan a béèrè lọ́dọ̀ ọlọ́run kó tọ́ wa sọ́nà a ní à ń lọ yẹ nǹkan o. إياك نعبد وإياك نستعين. ẹni tó bá wá wá kí wá yóò rírí kúri tó bá lọ lé yẹ̀mí wò wọ́n bá ẹ rí nǹkan náà ni. إياك نعبد وإياك نستعين. ó ń fi ojoojúmọ́ tà ó wá dijọ́ kan ṣoṣo ó fẹ́ wá yíwọ́ díẹ̀ kò ṣe déédéé oní iṣẹ́ ni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi yìí kọ́ ó yẹ kí n ṣe kí ni kí n wá kúrò ẹsẹ̀ ara mi. إياك نعبد وإياك نستعين. nítorí pé ìyàwó tètè máa lóyún oní ṣé kì í ṣe ìyá àwìn ni. إياك نعبد وإياك نستعين. ẹ̀yẹn accident kékeré tó yá bójútó àwọn ẹni alágbádá kú ti sọ́n pé òun ó ṣe fún tẹ́lẹ̀. إياك نعبد. kò dáa báyìí ẹ jẹ́ á lọ tọrọ àforíjì ká gbé gbogbo ọkàn wa sí ọ̀dọ̀ ọlọ́run. àdéhùn ìlérí tá a máa ń ṣe fún ọlọ́run wípé ìwọ la ó máa sìn tí a tẹ̀lé. وإياك نستعين. ọlọ́run ọba sọ fún wa nínú Al-Qur'ani lọ́hùn Mákà ọlọ́run ọba ní yá ayyuhal ladhina amanu lima taquluna ma la taf'alun wípé kí ló dé tẹ́ máa sọ nǹkan tẹ́ ẹ̀ ṣe tẹ́ máa sọ nǹkan tẹ́ ẹ̀ nílé ṣe. إياك نعبد. ẹ má jẹ́ àṣẹ bẹ́ẹ̀ ìlérí àdéhùn tá à ń ṣe nínú òun lójoojúmọ́ yìí ẹ jẹ́ àtẹ̀lé ẹ jẹ́ àmúṣẹ ẹ má jẹ́ àṣìnà ká lè bá ojú rere ọlọ́run ọba pàdé. إياك نعبد وإياك نستعين. àbá yìí kò kágbọ̀n bá a ti ń wí náà láfẹ́fẹ́ ń gbé á dàdúró bẹ́ẹ̀ ó máa bá mi pé alhamdulillahi rabbil khalaiqi kafa iyyaka na'budu lawsiu àwa ó sì tẹ̀lé Muhammad kábàlérì lédè sí alhamdulillahi rabbil khalaiqi kafa iyyaka na'budu lawsiu àwa ó sì tẹ̀lé Muhammad kábàlérì lédè sí la ilaha illa Allahu rabbun karimun majidun Muhammadun rasulullah huwa lahu abdun laysa lahu walidani wala bunun waladun alhamdulillahi rabbil khalaiqi kafa iyyaka na'budu lawsiu àwa ó sì tẹ̀lé Muhammad kábàlérì lédè sí àwa ó sì tẹ̀lé